now mo mọ̀ mú fọ́nrán yìí wá fún ẹ̀yin èèyàn pé kájọ wo ni ẹ máa rí wípé láti bí ìjẹta ó ní ọ̀rọ̀ madam Jumoke George tí Dr. Abiola ìyẹn Biola tó ṣe interview fún wọn tí interview yẹn ti go viral toríṣiríṣi fọ́nrán ti jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà sáà ti ń sọ ọ̀rọ̀ oríṣiríṣi voice note láti rí oríṣiríṣi àwọn èèyàn kódà àwọn kan ti pé ọmọ ìyá yẹn tí ìyá sọ pé in the last 4 years báwọn ò gbóhùn ẹ̀ àwọn ò mọ̀bi tó wà àwọn gbogbo ẹ̀ láti gbọ́ now ṣẹ́rí fídíò yìí tẹ́ fẹ́ wò yìí òun ló yanjú gbogbo ọ̀rọ̀ yẹn gbogbo ìbéèrè táwọn èèyàn ń béèrè gbogbo allegation táwọn èèyàn ń fi ń kàn yá yẹn àti madam Biola yìí gbogbo ẹ̀ pátápátá ni fídíò yìí ló béèrè ẹ mọ̀ tó máa sọ pé èèyàn mójú ajé kò ní sọ fídíò yìí gangan ni torí nínú fídíò yìí ẹ máa rí wọ́n pé ọmọ ìyá yìí gangan tí wọ́n ló wà Mali tí ìyá lóhùn ò rí for 4 years tí madam yìí dẹ̀ ń béèrè àwọn ìbéèrè kan get tó ń béèrè àwọn ìbéèrè lọ́wọ́ ẹ̀ tí ìyá náà dẹ̀ dá sọ̀rọ̀ tí ìyá náà ń sọ̀rọ̀ pé bó ṣe jẹ́ tó náà sọ pé bó ṣe jẹ́ ẹ gbọ́ ta wá ló ń parọ́ nínú ọ̀rọ̀ yìí ṣé tòótọ́ ni madam Jumoke George parọ́ ẹ rí dáhùn ẹ̀ nínú fídíò yìí now ẹ̀yin èèyàn ṣe rí gbogbo ibi tí fídíò ta alákọ̀ọ́kọ́ ti dé táwọn èèyàn ti ń bú ìyá yẹn tí wọ́n ti ń sọ oríṣiríṣi sí ìyá yẹn ẹ jọ̀ọ́ ẹ bá wa share fídíò eléyìí ẹ jẹ́ kó débẹ̀ torí fídíò eléyìí gangan ló dáhùn gbogbo questions tí gbogbo àwọn èèyàn ń béèrè now ẹ bá wa pín ẹ jẹ́ kó gbàgbóró ayé kan mo gbóṣùbà káre fún madam Biola tí wọ́n gbìyànjú láti clarify ọ̀rọ̀ yìí tòró ti fẹ́ dá nǹkan lẹ̀ láàrin ìgboro mo gbóṣùbà káre fún yín ẹ kú iṣẹ́ takuntakun ẹ jájọ wo fọ́nrán yẹn wò lélẹ̀. irọ́ Súnmikẹ́ Súnmi bí ti báwo nígbà náà fún mi ní dé lásùt tàti ẹ̀rí bí ìjókòó sí ẹnu nìkan ló lè ṣe. wọ́n jẹ ìgbà tí mọ́mí mi sick ààrẹ gbígbé wọn sí wọn kò sí àyè rárá ṣé wọ́n rí bí kan ààrẹ rárá wọ́n tó máa gbé wọn lọ sí kúrò kò sí wọ́n sí bẹ́ẹ̀ àná. It's because torí pé àtòkè ló ti wá ní àtòkè tó ti wá ní mọ̀ nígbà ẹ̀ ní kò sáyè torí pé látòkè tó ti wá ewu tó hàn nígbà ìsáyé kúrò ní ẹ̀pẹ́ ṣùgbọ́n tó kàn mí iṣẹ́ adíṣkólé ni ó ṣe pàtó ṣe fẹ́ máa dé báyọ̀ lọ mo pé sinimá wàhálà jẹ́ máa ń pọ̀ so tí mo kàn rí pé mi ò ní much láti ṣe lẹ́nu sáré bẹ̀ wọ́n ṣe jẹ́ kí n máa lọ sípò kan jù ní nǹkan tó pọ̀ tí mo fílẹ̀. ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbálá ayé níbikíbi tẹ́ ẹ ti láǹfààní tẹ́ ẹ ti ń gbọ́ wá tẹ́ ẹ ti ń wò wá ẹ wá gbọ́ ibi tí ọ̀rọ̀ mọ̀mọ́ Jumoke George ìyẹn òṣèré tíátà tí gbogbo àgbáyé mọ̀ àtọmọ wọn tó wà ní Mali ẹ wá gbọ́ bí tó dé dúró torí oríṣiríṣi là ń gbọ́ lórí ẹ̀rọ ayélujára ṣùgbọ́n òwe àwọn àgbà ni wọ́n ní tí irọ́ bá lọ fún 20 ọdún ìjọ́ kan ṣoṣo òtítọ́ ò bá o ìjọ́ kan sì lèèyàn ń tẹ́ ojoojúmọ́ báyìí lójú tì ní o òtítọ́ ti fìdí múlẹ̀ lórí ọ̀rọ̀ mọ̀mọ́ Ọlájùmọ̀kẹ́ ṣe ti wá rí i pé àfikọ́ lọ́rùn Elédùmarè kó gbà wá mọ̀mọ́ Ọlájùmọ̀kẹ́ àti ọmọ wọn tó wà ní Mali kódà wọ́n ti jọjọ sọ̀rọ̀ ẹ tó wá gbọ́n tí wọ́n sọ nígbà tí mọ̀mọ́ wà ní hospital ẹ wá gbọ́ àwọn àṣírí kòǹgbàkòǹgbà tí ọmọ mọ̀mọ́ tún sọ nínú fọ́nrán yìí àfikọ́ lọ́rùn Elédùmarè kó gbà á tẹ́ ẹ bá wo ọ̀rọ̀ yìí láti ilẹ̀ ní tòótọ́ àmọ́ pé gbajúgbajà òṣèré ni mọ̀mọ́ Jumoke George kó tó wá di pẹ́rú mọ̀mọ́ tí gbogbo àgbáyé mọ̀ báyìí yóò bọ́ sí orí ẹ̀rọ ayélujára tí ó pe odidi àǹtí Bíọ́lá pé kán wá ṣe interview
kó tó túra ẹ̀ sí ojú gbogbo àgbálá ayé ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ yìí ti kọjá bẹ́ẹ̀ ẹni tí bàtà wà lẹ́sẹ̀ ló mọ ibi tí bàtà ti ń tàn lẹ́sẹ̀ o ẹ wo awọ èèyàn ẹ ṣáàjà àmọ́ rọra káàrà máa fẹlẹ̀ ṣe rìkíṣí èèyàn káàsì ọ̀rá máa fẹlẹ̀ ṣèdájọ́ èèyàn káàrántí pé báyìí kú kò sí ní tí ò lè ṣẹlẹ̀ síyàn o ohun gbogbo kò sí ní tó yé èèyàn ṣùgbọ́n ohun gbogbo ló yé Ọlọ́run Elédùmarè kò sẹ́ni tó mọ tí ó gbẹ̀yìn wọn o ṣùgbọ́n ọ̀rọ̀ mọ̀mọ́ tí wọ́n ń lójútùú bọ̀ àti ọ̀rọ̀ mọ̀mọ́ Jùmọ̀kẹ́ ó ti ń lójútùú bọ̀ àti ọmọ wọn tó wà ní Màlé láìpẹ́ lágbára Ọlọ́run Elédùmarè ọba ọmọ mọ̀mọ́ náà padà dé sí Nàìjíríà níta tó ní ká tó mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé rè ṣùgbọ́n ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ jẹ́ ká máa hùwà rere nítorí òní kọ́ nítorí ọ̀la ni àtẹn tó ṣe rere àtẹn tó ṣèkà àtẹn tó sọ̀rọ̀ ẹni níbi kò mọ̀ sẹ́lẹ̀ yìí tó gbé ń bẹ̀ ẹ wo ẹ má jẹ́ ń gbà yín lákòókò ẹ tó wá lọ wo fọ́nrán tí mo mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà níbi tí mọ̀mọ́ Ọlájùmọ̀kẹ́ George ìyẹn òṣèré tíátà àti ọmọ wọn tó wà ní Mali gbogbo àṣírí tẹ́ ń sọ àti ibi tí àwọn ọ̀rọ̀ tí àwọn ènìyàn ti sọ gbogbo àwọn ọ̀rọ̀ táwọn ènìyàn ti sọ ní orí afẹ́fẹ́ ọ̀rọ̀ ọmọ mọ̀mọ́ tó wà ní Mali ó mọ̀ ti fìdí òtítọ́ múlẹ̀ o ẹ wá lọ gbọ́ ọ̀rọ̀ yìí bó ṣe lọ orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà lẹ́wà ẹ má gbé kúrò ńbẹ̀ ẹ ṣí ẹ fọ́nrán yìí káàkiri gbogbo àgbálá ayé kó kan gbogbo àwọn ènìyàn tó ti kọ́kọ́ gbọ́ àwọn fọ́nrán àkọ́kọ́ ẹ̀kejì tó jáde tán ti kọ́kọ́ gbọ́ tán ti rò pé àbí irọ́ ni màmá Ọlájùmọ̀kẹ́ ń pa ẹ wò ẹ jẹ́ kí kẹ́ẹ̀sì ẹ̀ fọ́nrán kan náà tó gbọ́ òtítọ́ tó wà ń bẹ̀ o wọ́n ní ẹnu ẹni nǹkan báyìí láti gbọ́ ọ̀rọ̀ ẹ wá lọ gbọ́ ọ̀rọ̀ bó ṣe lọ. nítorí pé ọ̀pọ̀ àwọn èèyàn ló ń fi oríṣiríṣi allegation tẹ́ fi ń kan màmá Jùmọ̀kẹ́. Hello, Aunty Diola. Ṣé wà okay? Bẹ́ẹ̀ni, Diola ló ń sọ. Ṣé wà okay? Good. Okay, good. Ẹ ṣé. Kò ń ṣọ̀rọ̀ ẹkún. Ẹ má sunkún. You will come home. What are you doing there? Ojo. Oh yeah. Manage business mommy. Ẹ dúró, Aunty Diola, ẹ wò mí. Ó yẹ ní sùúrù. Ó yẹ gbọ́ mi. Ó yẹ gbọ́ mi báyìí. Ṣé ẹ gbọ́ mi? Ṣé ẹ gbọ́ mi? Ṣé ẹ ti ń gbọ́ mi ṣá? Okay, ṣé bẹ́ẹ̀ ṣá believe mi? Ṣé bẹ́ẹ̀ believe mi àbí? Okay. A fẹ́ dá business lẹ̀ fún mọ́mì yín. Business tó dẹ̀ wà okay ni.
ẹ máa bọ̀ kẹ́ wá máa run business yẹn for now. Ẹ máa wà okay, ẹ máa worry, èmi mo sọ pé ẹ máa wà okay. Ìyí tẹ́ fi lọ ń ṣọmọ ọ̀dọ̀ alámàlà, ẹ wá káwọn ọmọ yín sọ́dọ̀, kẹ́ wá máa run business mọ́mì yín. Mọ́mì ò bínú sí yín, ara mọ́mì ò yá nítorí wọn ò rí yín. Ẹ máa bọ̀ lé, èmi ni mo sọ bẹ́ẹ̀. Ẹ mọ nǹkan, tẹ́ bá wálé, ẹ gbọ́ mi, ẹ bá ń gbé fóònù yìí, ẹ bá gbé sójú yín kẹ́ bá mi sọ̀rọ̀. Tẹ́ bá wálé, tẹ́ ẹ bá wà òkè, máa fún yín lówó mọ́tò kẹ́ padà. Màá ra tíkẹ́ẹ̀tì fún yín. Màá ra tíkẹ́ẹ̀tì fún yín kẹ́ padà. Ṣé ti gbọ́ àwọn náà ti sọ bẹ́ẹ̀? Tẹ́ bá wálé, tẹ́ ẹ bá wà òkè, a máa ra tíkẹ́ẹ̀tì fún yín kẹ́ padà. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Ẹ má bọ́, ẹ wá máa run business mọ́mì yẹn, má worry, everything máa wà okay. Ó ti yàtọ̀. Ṣé bẹ́ẹ̀ ṣáà believe me àbí? Ó yẹ ẹ wò. Mo fẹ́ kọ́ rí mọ́mì. Ẹni tó ń ṣiṣẹ́ fún wa ń bẹ́ẹ̀. Ẹyọ. Dákẹ́ náà. Èyí kì í yẹn dà. Mọ́mì, ìjọ táwọn yẹn dà tí mo ní pé kẹ́ra. Tí mo kọ́ tẹ́lẹ̀. Tọ́pẹ́ dìde náà. Mo fẹ́ gbà yẹn because eléyìí ni professor yẹn ní kíkà rẹ̀ instead of down. They are the same but he prefers the same. So, mommy, okay, explain everything. Oh, okay. So, CDP bá ti wà well controlled nísìnyí, ẹ ti ṣe gbogbo àwọn àyẹ̀wò tó tẹ̀ ṣe CDP náà tẹ̀ sí wà controlled. Ẹ máa wọlé. I'm saying that me, I'm just a civil servant. So if the CMD says no problem, yeah, but to even make sorry, so Ẹni tó tó gbọ́dọ̀ public figure. Ẹ má record wọn. Yes, sir. tó bá ṣe jẹ́ pé ẹ pa permission pé ẹ fẹ́ what I'm saying is that she needs follow up. So tí BP wọn bá ti wà well controlled nísìnyí, àti fún wọn lógún àwọn emotional and psychological kìnìún, àti fún wọn láwọn ògùn. So but kò lè tán sí orí ògùn nìkan. A ní láti ṣe nǹkan tá à ń pè ní trauma focused cognitive behavioral therapy fún wọn. Ṣó ti yín báyìí CBT, trauma focused cognitive behavioral therapy. Showing so I'm allowed to, there are some ways she's thinking based on what ṣẹlẹ̀ sí wọn in the past. Then we need to teach her some relaxation before she goes. We'll teach her those ones so that tó bá ti ro àwọn nǹkan àbí tó bá wà agitated wọ́n máa lè ṣe àwọn relaxations yẹn. Then so nǹkan yòókù tí mo fẹ́ sọ náà yẹn so láti follow up ọmọ láti máa wá sí clinic so that and after some time lágbára Ọlọ́run máa wà kí mo fẹ́ sọ náà. Okay. So then what about our test to àwọn tó wà ní emergency wọ́n máa ṣe. Ìgbà wo ló yẹ kó bẹ̀rẹ̀ léwu? Máa bí ọ̀gá wọn. Ẹ jẹ́ bá mi ṣé kí n tẹ̀lé yín àbí bóyá ẹ jẹ́ àlọ́ find out so we get this done. Ẹ pẹ̀lẹ́, don't worry, you'll be fine. I'm telling you, just come home. You will take care of your mom's business. We're going to set her up with a business. She's going to be fine. Ó pè yín kẹ́ wá kó jẹ́ pé ọmọ ọ̀dọ̀ yẹn tẹ́ ló ń ṣe ní Mali lẹ wá ń ṣe lọ́dọ̀ mọ́mì yín. Is it not better? Look at you. Look at the way you're looking. Please come home. Ẹ máa bọ̀. Is it the travel document or something else is attached to it? Ṣé nǹkan mi wà ń bẹ̀? Tó bá jẹ́ travel document wọ́n máa ṣe fún yín lọ́la. Ṣó ti yé yín?
tó bá le, I'm going to get through to Honorable Abike Dabiri if it's that difficult. But kò le tó bẹ́ẹ̀ yẹn nǹkan tá lè ṣe around wa ni ẹ má worry, ẹ má bọ̀. How are you able to cope without seeing your own children? Ọmọ méjì láàrin ọdún mẹ́rin and your mother. I dey expect pé ni wọ́n máa dùn, máa wà okay. Hospital ni mo wà báyìí. Mo ní láti fi ṣẹlẹ̀. Ẹ jọ̀ọ́ now. Are you going to come home? Ẹ ṣé. Thank you. Ẹ jẹ́ kí n gbé phone fún mommy, kẹ́ bá mommy sọ̀rọ̀. Doctor, please excuse me. All right. Ìfẹ́, ẹ máa bá fẹ́ sọ. Ìfẹ́ is here. Mommy. It's a good job. Yeah, mommy. Àtọ́kẹ́ máa bọ̀ nílé. Stop crying. Bíọ́lá Àtọ́kẹ́ o. Àtọ́kẹ́ o. Má sunkún mọ́, ṣòtúbọ̀ máa bọ̀ ní ṣùgbọ́n. Mo mọ̀ wípé gbogbo bí condition ṣe rí ìwọ náà ṣe gbégbèsè tó gbé ní ìbá ẹja. Ṣó gbọ́? Adé o. Adéọlá máa bọ́ lóòjọ́ ọkọ mi, ṣé o ti gbọ́ máa bọ̀ ṣùgbọ́n jọ. Ṣé orí ohun gbogbo yé Ọlọ́run, ṣe ti gbọ́? Ọmọ yẹn ni o. Ṣé orí ohun gbogbo yé Ọlọ́run, bí Ọlọ́run ṣe ló máa rìnrìn àjò ló ṣe ìrìnà, ṣé o ti gbọ́? Ṣé o ti gbọ́ máa bọ̀ lóòjọ́, mo fi Jésù bẹ̀. Kí ló sọ? Ọlọ́run dẹ̀ ṣe. Má wò yẹn jẹ́ ọlá. Má wò yẹn, mo mọ̀, èmi mọ̀ wípé o lè ṣiṣẹ́ aṣẹ́wó. Mi ìbímọ tó lè ṣiṣẹ́ aṣẹ́wó. Èmi tí mo jẹ́ ìyá yín, nígbà tí mo ti ẹ̀ ṣì yọ̀ǹgì gan, ṣé mo ṣiṣẹ́ aṣẹ́wó? Bí ọlá ṣe bó mọ tójú mi rí tí wọ́n pè mí síṣẹ́ for about 14-15 years, ṣé o ti gbàgbé ni? Torí pé mo ní mi ìṣeṣekúṣe nínú industry, ṣé wọ́n gbàgbé ni? So tí kankan náà wọn tí mo bí bá wá gbégbèsè bẹ́ẹ̀, ọwọ́ ta lẹ fẹ́ sọ pé ẹ ti bá a? Ó ní kí ni? Lórúkọ Jésù wọn ní gbogbo ẹ wálé. Bíọ́lá, ṣó ti yí ẹ máa bọ̀ léjọ ọkọ mi, ṣùgbọ́n. Hello Àtọ́kẹ́ o. Àtọ́kẹ́, ṣé o promise mi pé o máa wálé? Jọ̀ọ́ torí Ọlọ́run máa bọ̀ léjọ, ṣùgbọ́n. Hello Àtọ́kẹ́, jẹ́ ń rójú ẹ̀ náà, wojú mi, gbójú sókè wojú mi. Máa bọ̀ ní ṣùgbọ́n. Ṣó ti gbọ́, jọ̀ọ́ máa bọ̀ ní ọkọ mi, ṣùgbọ́n. Ní ìbínú sí ẹ o, ṣùgbọ́n. Mo mọ̀ pé ìlúkìlú tó bá wà, mo mọ̀ pé ò lè ṣiṣẹ́ aṣẹ́wó. Ìkan yẹn dá mi lójú, ṣó ti gbọ́. Máa bọ̀ ní ṣùgbọ́n, jọ̀ọ́ ọkọ mi, ṣùgbọ́n. Ṣé o promise mi? Ṣó fi Ọlọ́run ṣe rí fún mi? Má worry, everything ló máa wà okay. Everything máa wà okay, ṣó ti gbọ́, lágbára Ọlọ́run. Àtọ́kẹ́ o, Àtọ́kẹ́, ṣó ti gbọ́, ara mi ti yá, ṣó ti gbọ́, máa bọ̀ níjọ.
ṣé o mọ̀ pé o ṣáàrí ibi tí mo wà hospital ni mo wà. Àtọ́kẹ́ o ṣáàrí pé hospital ni mo wà. ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbálá ayé níbikíbi tẹ́ ẹ ti láǹfààní tẹ́ ẹ ti ń gbọ́ wa tẹ́ ẹ ti ń wò wá lágbára ọlọ́run elédùmarè ojú tẹ́ ẹ fi ń wò wá ojú náà ò ní fọ́ o etí tẹ́ ẹ fi ń gbọ́ wa etí náà ò ní di o ohun rere bíi èyí létí yín ò mọ̀ gbọ́ ẹ má jẹ́ ń gbà yín lákòókò nípa ọ̀rọ̀ mọ̀mọ́ Jumoke la tó ń mú wá sí etí ìgbọ́ yín tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí òṣèré tíátà ẹ wò ṣé mọ̀ pé nípa fọ́nrán mọ̀mọ́ yìí tó jáde àwọn ènìyàn ń sọ oríṣiríṣi lórí ẹ̀rọ ayélujára nípa ọ̀rọ̀ mọ̀mọ́ yìí kódà tó jẹ́ pé àwọn kan dìde bí àtakò lórí ọ̀rọ̀ mọ̀mọ́ Jumoke ṣùgbọ́n gbogbo ohun tó pamọ́ kedere ní báyìí níwájú Elédùmarè ọba àṣekànmọ́kù ẹ wò ọmọ mọ̀mọ́ tó wà ní mọ̀lé ó tún ti bá màmá sọ̀rọ̀ o nípa gbogbo ohun tó ń là kọjá ló sọ ṣùgbọ́n ògo ni f'Olúwa lókè ọ̀run ọ̀rọ̀ náà ti ń níyànjú bọ̀ o nípa ọ̀rọ̀ mọ̀mọ́ Jumoke George àti ọmọ wọn tó wà ní mọ̀lé tí màmá sọ pé ó ti pé 4 years táwọn ti bá a sọ̀rọ̀ tí àwọn nǹkan dẹ̀ dìde tán ní kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ọmọ mọ̀mọ́ náà ti sọ pé màlé tóun wà àwọn ò kí rí síìmù lò bẹ́ẹ̀ dẹ̀ ni ò dẹ̀ pé mọ̀mọ́ láti odidi 4 years ṣùgbọ́n ẹ jẹ́ ká mọ ọ̀rọ̀ tá a mọ̀ dá sí o ká dẹ̀ mọ̀ tá a mọ̀ sọ nípa àwọn èèyàn ọlọ́run elédùmarè ò ní fìyà jẹ wá ṣùgbọ́n gbogbo ẹ̀ tí ń lójútu ọmọ mọ̀mọ́ tó ti bá mọ̀mọ́ sọ̀rọ̀ ní hospital tí mọ̀mọ́ wà ẹ wo agbé òṣùbà káre fún àǹtí Bíọ́lá lágbára ọlọ́run elédùmarè ọlọ́run náà á dá sí ọ̀rọ̀ tí náà ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ẹ tún wá lọ gbọ́ fọ́nrán bí mọ̀mọ́ àti ọmọ mọ̀mọ́ tẹ́ ti rí láti odidi 4 years ẹ tún wá lọ gbọ́ bí wọ́n ṣe jọjọ sọ̀rọ̀ ẹ gbọ́ sóyí sì ni kí abiyamọ kó mọ̀ rí ọmọ ẹ̀ fún odidi 4 years ó lágbára o wọ́n kàn ń sọ pé mọ̀mọ́ ń ṣàìsàn ni ọ̀nà dà tí mọ̀mọ́ ò fi ní ṣàìsàn ẹni tó bá lè gbarú ẹ̀ mọ́ra kó bẹ lọ́hùn kírú ẹ̀ náà ṣẹlẹ̀ sí ṣùgbọ́n ẹ wá lọ gbọ́n tí mọ̀mọ́ àti ọmọ wọn tó wà ní màlé tí wọ́n jọjọ sọ orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà lẹ́wà ẹ má bínú bí mo ṣe wọlé ló yẹ kí n kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri gbogbo àgbálá ayé níbikíbi tẹ́ ẹ̀ ti ń gbọ́ mi tẹ́ ẹ̀ ti ń wò mí ire ni ojú gbogbo yín ò mọ̀ rí o ẹ ṣé fún ohun gbogbo tẹ́ ń ṣe fún wa bẹ́ẹ̀ ṣe ń bá wa wò fọ́nrán wa tẹ́ ń bá wa láìkẹ̀ tẹ́ ń bá wa share rẹ̀ ń tẹ́yìn náà bá dáwọ́ yín lé orere bí iye ló máa já sí ẹ má jẹ́ ń gbà yín lákòókò orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà lẹ́wà ẹ tó wá lọ wo fọ́nrán yìí bó ṣe lọ síwájú sí ṣé bó rí pé hospital ni mo wà. mo mọ̀ pé tó bá tún dé sí ti bá rí ẹ ṣùgbọ́n para mi tún máa yá dáadáa máa kúrò níbí. ó yá máa bọ̀ ní ṣùgbọ́n jọ ọkọ mi ṣùgbọ́n iṣẹ́ ọkọ mi ṣùgbọ́n máa bọ̀ jọ. ó jọ fún ó yá ìfẹ́ wà ní ìfẹ́. Yọlá ṣe ti gbọ́ ẹ máa bọ̀ I promise ẹ máa wà okay mummy fẹ́ bẹ̀rẹ̀ business at least ìfẹ́ ń ṣiṣẹ́ ẹ̀yin àti fẹ́ máa mójútó you be fine ṣé ti please just come home ẹ kúrò. náà ò gbọ́ yí dáadáa. ẹ gbọ́ mi dáadáa mọ́. Hello. Hello. Ọ̀tẹ̀ máa ṣe. Hello. Ẹ ṣe voice call sódà wà lè gbọ́. Hello. Àti rójú ẹ ṣe voice call. Hello. Hello. Okay. All right. Okay. Hello, Ahmed.
I should switch to video. Okay. Hello? Jola, please start coming on. Joe. Wow, okay, I promise you'll be fine. You'll be fine. Bó ṣe wà lọ́run yìí, kò easy fàgbàlagbà. Kó má ro ọmọ tó bí nínú ẹ̀. Àwọn ọmọ yín tẹ́ bí ńkọ́, ẹ jọ̀ọ́, you'll be fine. Mo mọ̀ pé ẹ̀rù ń bà yín pé ó máa dàbẹ́ pé bẹ́ ṣe lọ, lẹ ṣe padà wá and everything, but kò matter. Kẹ́tì ẹ̀ padà wá bá wa láyọ̀ àtàlàfíà. Don't worry, ẹ wá gba treatment. Ẹ wá gba treatment, ẹ wá tọ́jú ara yín, ẹ wá tọ́jú àwọn ọmọ yín. Imagine tẹ́ bá jókòó ti hello. Network. Kí ló ń ṣe network ọ̀hún? Hello? Hello? Yeah. Imagine tẹ́ bá jókòó táwọn ọmọ yín tẹ́ ń tọ́jú àwọn ọmọ yín tẹ́ ń tọ́jú ìyá yín. Tẹ́ dẹ̀ wá òkè tẹ́ ń ṣe business tọ́kàn yín balẹ̀. Ọkàn yín náà máa balẹ̀, ó máa papọ̀ sójú kan náà. Ṣé ti gbọ́? Ẹ jọ̀ọ́, ẹ máa bá àǹtí Hope tó wà lọ́dọ̀ yín yẹn, ẹ bá mi kán bá mi wá bẹ ṣe máa bọ̀ lé báyìí. Just come home, just leave everything. Hello? Hello? The network is not good. Hello? Oh, Jesus. Hello? Kí lẹ sọ? Mo ń gbọ́ yín. Mo sì ń gbọ́ báyìí. Yes. Good. Good. Ọlọ́run jọ̀ọ́, I'll be so happy. Mommy will be happy. Ẹ jẹ́ kí mommy dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ yín, àwọn olóògbé lọ́wọ́. Thank you so much. Mo dúpẹ́ gan-an. Wọ́n sọ ìyá mi. Ọlọ́run ló máa bá mi dúpẹ́ o. Àmì Jésù wọn náà ní sọmọ nù lágbára Ọlọ́run. Gbogbo nǹkan tó ń pa ẹ́ láyọ̀, gbogbo tó ń pa ẹ́ láyọ̀ kò ní pa ẹ́ lẹ́kún lágbára Ọlọ́run. Inú mi á dùn, inú mi á dùn. Thank you so much. I really appreciate you. Thank you so much. Ṣé dókítà ń pè mí ni? All right, sis. Thank you. Thank you. I'll be expecting. God bless you. I'm grateful. Gone. I will. Ara mọ́mí ṣe ti ń yá báyìí. Mo ń tọ́jú wọn, Ọlọ́run bá mi tọ́jú wọn délẹ̀. Oúnjẹ ọmọ náà ti fẹ́ máa jẹ báyìí, wọn ò ní jẹ lórí àìsàn lórúkọ Jésù. Okay, mo gbọ́. Okay. Good. Okay. Good. Wọ́n ṣe ẹ jẹ́ kí woman náà, ẹ jẹ́ kí wọ́n, ẹ jẹ́ kí mọ́mì dúpẹ́. Ẹ ṣé mà. Ẹ̀lú ìyá mi, ẹ káàsán, ẹ ṣé mo dúpẹ́. Àmín lágbára Ọlọ́run, gbogbo nǹkan tí yín náà ní díbàjẹ́. Bó ti wù kọ́ lọ́run fọmọ kẹ́yìn tó ìkọ́kọ́nú wọn ò ní sọnù mọ́ yín lójú. Ayé ò ní fọmọ dààmú yín. Ẹ ní rí wàhálà o. Lágbára Ọlọ́run, gbogbo ọmọ yín náà máa débi gíga. Gbogbo ibi tó bá ń dé báyìí lórílẹ̀-èdè àgbáńlá yín wọ́n á máa bá olórí aláàánú pàdé. Ìyá mi ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣeun ni, ẹ ṣé mo dúpẹ́ o. Ọlọ́run á bá mi dúpẹ́ lọ́wọ́ yín. Oore tẹ́ ṣe fún Ọlọ́run á bá mi sẹ̀san ẹ̀ fún yín. Lágbára Ọlọ́run, ẹ ṣé mo dúpẹ́ mà, ẹ ṣé mo dúpẹ́. Àtàjèrè lè máa ta o. Wọn ò ní náwó burúkú fún yín o. Lágbára Ọlọ́run, wọn ò ní náwó ìbànújẹ́ fún yín o.
ilẹ̀ ìlú yẹn máa gbè yín, kò ní gbé yín mì lágbára Ọlọ́run. Ẹ ṣé mo dúpẹ́ mà, ẹ ṣé mi. Àmín. Ẹ ṣé mà, ẹ ṣé. Ẹ ṣé gan ni màá wá dúpẹ́. Adúpẹ́ appreciate yín máa ẹ ṣé o. Ọlọ́run á bá wa dúró tẹ̀yìn náà. Gbogbo ibi táwọn ọmọ yín bá dé wọn máa bá láàánú pàdé o. Ẹ ṣé gan ni. We are so happy pé a tẹ̀ lè rí yín bá sọ̀rọ̀. She should come home. Kán wá take care business mọ́mì wọn. At least wọn ò rí àwọn ọmọ wọn odidi ọmọ méjì pẹ̀lú ìyá àbúrò. Kó máa bọ̀ everything máa wà okay. Ẹ lè má jẹ́ hospital ní gbogbo á wà báyìí. Ẹ lè má jẹ́ irú oorun tó máa sùn lénìí knowing that tó wà níbì kan wà lálàáfíà. Ó dẹ̀ ti ready láti wálé. Inú gbogbo wa máa dùn. Ẹ ṣé mà. Aláàánú ò ní wọ́n yín tọmọtọmọ o. Lórúkọ Jésù kò ní kẹ̀yìn nìkan ẹ ní dààmú o. Gbogbo nǹkan tẹ́ ti ṣiṣẹ́ fún èṣù nínú ọwọ́ ìbàjẹ́ sí lágbára Ọlọ́run. Òkè lẹ́yìn náà máa lọ. Ẹ ṣé mà. Ẹ ṣé àdúpẹ́ mà. A máa tún reach out sí yín tó bá dé bíbá inú a máa reach out sí yín, a máa jọ pè yín and everything. Ẹ ṣé mà. So ẹ send the ó máa send the number yín sí wa náà so a lè bá yín sọ̀rọ̀ too. All right ma. Ẹ ṣé mà, àdúpẹ́ gan. Jọlá jọ a máa expect ẹ ní next week. A máa expect ẹ. Má worry àti bẹ́ẹ̀ àwa náà ti rò máa la Nàìjà sílẹ̀ fún ẹ tó máa yàtọ̀ sí. All right, thank you. Ẹ ṣé o. I will. Thank you so much. Ẹ ṣé. Ọmọ ẹ̀hún ní sọ́dún, Ọlọ́run ní ṣe lágbọ̀n lọ́jọ́ alẹ́. Ọlọ́run ṣe, Ọlọ́run ìṣẹ̀dá mi ló bàbá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ó ṣe gbogbo ìbú tó bá dẹ̀ bu ẹnu lọ́rọ̀ mi bí ọlá jọ gbá mọ́ra. Mo mọ̀ wípé ìyá ẹ̀ ní epo tó tọwọ́ iṣu ẹ̀pọ̀ tó ti gbọ́. Ẹni ọmọ ayé ò lè ṣe kán bá sọ̀rọ̀ ṣùgbọ́n ó kù wọn ó kù Ọlọ́run tó bá yẹ pé gbogbo nǹkan tí mo sọ tó bá yẹ pé irọ́ ni ìṣègùn náà ṣàníyàn gbogbo àwọn ọ̀pẹ́lẹ̀ náà máa wù ní kókó sẹ̀ kán lè confirm ṣó ti yẹ kán lè confirm ó ṣe o. We'll do that. Ẹ náà we'll do that. Aláṣepé lọ́nà. Inú mi ti ẹ̀dùn. Ibo ló kù sí? Ọlọ́run ti ṣe. We are saying thank you, Jesus. Thank you, my Lord. We are saying thank you, Jesus. Thank you, my for your mercies. Thank you, Abba. Oh, thank you, my Lord. We are saying thank you, Jesus. Thank you, my for the gift of life. We thank you, Jesus. Thank you, my Lord. We are saying thank you, Jesus. Thank you, my Lord. Our Father, we're saying thank you. Ọlọ́run tó pọ̀ nípa àti agbára àsọ wípé ẹ ṣé. Ọlọ́run tó lágbára lórí ohun gbogbo. Ọlọ́run tó lágbára lórí àkókò. The one who has power over seasons and time. We say thank you, Lord Jesus. Amen. I'm okay? I see you, baby. I see you. Jẹun fún Ọlọ́run. Jẹun dáadáa. Ẹ̀yin èèyàn wa níbi tí ọ̀rọ̀ màmá Jùmọ̀kẹ́ àti ọmọ wọn tó wà ní Mali màmá ti bá ọmọ wọn tó wà ní Mali sọ̀rọ̀ ó náà lẹ́yìn èèyàn ti gbọ́ yẹn torí ọ̀pọ̀ èèyàn ló ń sọ oríṣiríṣi ní orí afẹ́fẹ́ ṣé ẹ ti wá rí i pé ó mọ̀ dá kéèyàn mọ̀
kó mọ̀ sẹ́rù ara ẹ̀ o kó yé sẹ́rù ẹ̀ lẹ́rù torí ọlọ́run má jẹ́ kí ọ̀ràn ọlọ́ràn kó di tiwa. Ẹ wo orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà lẹ́wà ẹ̀yin ènìyàn káàkiri gbogbo àgbálá ayé níbi tá a ti máa mú fọ́nrán lóríṣiríṣi lọ́kan òjọ̀kan wá sí orí ètò wa. Fáǹfààní ẹ̀yin tẹ̀ tí subscribe sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ẹ subscribe sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà kẹ́ ẹ lè láǹfààní láti máa jẹ gbogbo nta àbá mú wá kẹ́ ẹ lè láǹfààní láti máa wo fọ́nrán tá a bá mú wá sí etí ìgbọ́yín. Níbi tá a fi àdàgbẹ́ tó sí lónìí ni èyí bí bá tó ṣe lọ àtòjẹ́ kí a gbọ́ lórí ọ̀rọ̀ màmá Ọlájùmọ̀kẹ́ George tí gbogbo àgbáyé mọ̀ sí òṣèré tíátà. Ẹ wo orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà lẹ́wà ẹ ṣí ẹ̀ fọ́nrán káàkiri gbogbo àgbálá ayé kó kan gbogbo àwọn tí ò tí ì mọ̀ kó kàn wọ́n lára o. Ẹ wo ire lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ò mọ̀ rí o ire o.